Agbala Gabriel ẹni àmì ńlá kan rèé ẹjẹ́ awífáyé ẹni olúwa ọba rán níṣẹ́ rẹ̀ tó ń finú mímọ́ jíṣẹ́ ẹni arán wáyé kó wá tan gbogbo iná táráyé ti fẹ́ pa ẹni ọba ṣẹ̀dárán wá ṣàbẹ̀wò sí gbogbo aláìnírètí mọ́ ẹni ọba mímọ́ rán wáyé kó wá ṣiṣẹ́ tiẹ̀ lọ́nà àrà pásítọ̀ Adémọ́lá Agbala Gabriel ẹni àmì kìkìdá iṣẹ́ àánú ẹni Adémọ́lá bá wọlé rẹ̀ ó gbàtura ẹni ó bá kọjú oore sí ó dolóríire ìfọ̀kànbalẹ̀ fún gbogbo ẹni tí ò nírètí mọ́ nílá wòlíì ọkọ̀ opó ọkọ̀ arúgbó ojúlówó ọmọ fáwọn ẹni ọ̀wọ̀ òṣèré bàbá àwọn èwe tó lọ́jọ́ iwájú rere ẹlẹ́yinjú àánú àwọn àkàndá gíwá mẹ̀kúnnù kábíyèsí ìrè ọba àrà ògbìgbà tí gbálá ìlara ọba tí gbọ́lá fẹ́ ni ẹ̀dá ròpin ní ńlá nínú ọlá ọba tí gbọ́lá fẹ́ ni tó bá fẹ́ nínú ọlá ńlá rẹ̀ kò kéwú tó kò kàwé tààrà ò sí lọ́rọ̀ ọba ṣẹ̀dá ní ńlá nínú ọlá ti parí iṣẹ́ lórí ẹni tó bá fẹ́ lò lọ́nà àrà Agbala Gabriel Adémọ́lá ò ti lé ọlá wá bẹ́ẹ̀ kò ti lé ọlọ́rọ̀ wá bọ́lọ́ ń fẹ́ ọmọ ògbádùn bàbá tí kú fi mú bàbá lọ ẹ wo Adémọ́lá tí bàbá ti jálẹ̀ láti mọ̀jẹ̀sí tó wá di bàbá tí gbogbo ìlú ń pè àṣeyọ ọdún tó jíṣẹ́ ti bẹ̀rẹ̀ ìrìn àjò tí ẹ̀kọ́ ní òpó kìkì òjíṣẹ́ àṣé mọ́sálásí gogoro ṣọ́ọ̀ṣì gàgàrà tí ẹ̀kọ́ ní òṣòdiwọ̀n bẹ́ẹ̀ ni aráníṣẹ́ ṣe fẹ́ ga àṣé akíkanjú òjíṣẹ́ kan kì í kánjú kọ́ ṣọ́ọ̀ṣì àwọn kì í kánjú kọ́ mọ́sálásí kákọ́ odidi ẹni bí ẹ ń kọ́lé ní kọ́kọ́ larú wọn láàgùn àṣé bó ṣe wọlúwọ ọba ní sọlá ọba mi